ó ya àwọn olórí lẹ́nu pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé lórí pé wọ́n bẹ̀rẹ̀ sí fi kámẹ́rà sí inú palace additional camera lórí láti máa mọ́nítọ̀ gbogbo ìrìn àwọn olórí nínú palace èyí tó jẹ́ pé wọ́n ń ṣe kó tó di pé Queen Naomi dé. Ẹ̀yin náà mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ ní inú palace yẹn èyí tó jẹ́ pé bàbá wa Erin ńlá wọ́n ń ṣe láti jẹ́ kí Queen Naomi padà wá sí inú palace. Wọ́n ní àwọn olórí wọ́n ní ọ̀rọ̀ yìí pé ó jẹ́ kàyéfì fún wọn ní ìgbà tí wọ́n rí i pé wọ́n ti ń ṣe kámẹ́rà lọ́tún lọ́sì sí inú palace yẹn. Ṣé ẹ mọ̀ pé a ti sọ fún yín wípé kábíyèsí ti gbé ìgbésẹ̀ wípé kí àwọn olórí yìí pé wọ́n lè wá sí inú palace ní gbogbo ìgbà tí wọ́n bá ní event láti ṣe, ṣùgbọ́n wọn kàn lè wá sínú palace láì ṣe pé wọ́n ní nǹkan kan láti ṣe. Lẹ́yìn èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àwọn cameras yìí sí inú palace láti rí i pé ààbò tó dájú ó wà fún Queen Naomi. Torí ẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀ láti ṣe additional cameras. Wọ́n ń ṣe àwọn cameras yìí sí ẹ̀mẹ̀pọ́n ti ṣe àwọn kan tẹ́lẹ̀, wọ́n tún ń ṣe àwọn míì. Gbogbo agbègbè gbogbo areas ni wọ́n fi sí ẹ̀yìn èèyàn lé bí a ṣe gbọ́ allegedly yẹn. Kí ló dé tí kábíyèsí fi ń gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé? Nǹkan tí wọ́n fi ń gbé gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé òun ni nítorí pé gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń gbé wá sínú palace yẹn. Ẹ̀yin náà ẹ ti gbọ́ gist tá a ṣe lórí àwọn ìkòkò obìnrí èyí tí wọ́n lọ rì mọ́ inú palace. Lẹ́yìn yẹn ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń rí gbogbo àwọn kámẹ́rà yìí ni wọ́n fi sí inú palace wọn. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àtìlẹ́yìn òde pé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ìdí nìyẹn tí kábíyèsí fi ń gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí láti jẹ́ kí wọ́n mọ̀ wípé àwọn fẹ́ ṣe ojúṣe àwọn láti mú ìyàwó wọn padà wá sí inú palace. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà mọ̀ pé bí a ṣe sọ ò, Queen Naomi wọ́n máa tó wá sí inú palace. Kábíyèsí ti sọ fún wa wípé by the end of June wípé Queen Naomi ń padà bọ̀ wá sínú palace. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi ń gbé gbogbo ìgbésẹ̀ yìí. Wọ́n ní pé wọ́n fi kámẹ́rà sí inú palace wípé nítorí pé wọ́n fẹ́ wàhálà láti jẹ́ kí àwọn olórí yìí kí wọ́n máa rí nǹkan mọ́nú palace. Kábíyèsí dẹ̀ ti restrain wọn ní àwọn areas kọ̀ọ̀kan tí wọ́n lè wọ̀ nínú palace yẹn. Yàtọ̀ sí yẹn wọ́n ní tí wọn ò bá ṣe nǹkan kan bí event wọn lè wá sí inú palace. Wípé tí wọ́n bá ní event ń ṣe ni wọ́n lè wọ inú palace. Wọ́n ní ilé tí wọ́n rà fún wọn ibẹ̀ náà máa wà. Ṣùgbọ́n kábíyèsí ò divorce wọn o. Ẹ má get me wrong o. Ìyàwó kábíyèsí ṣì ni wọ́n o. Ṣùgbọ́n wọn lè wọ inú palace bí wọ́n ṣe máa ń wọ inú palace tẹ́lẹ̀. Àfi tán bá ní event àbí tán bá ní nǹkan ṣe. A dẹ̀ ti sọ fún yín wípé 60% of the event ni Queen Naomi máa take over tó bá di July. Dr. Elizabeth wọ́n á take over 20.
ìyókù 20 ni wọ́n máa pín láàrin àwọn olórí yìí bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé bí mo ṣe sọ allegedly nǹkan tí mo gbọ́ ni mo wá torchlight sí mo dẹ̀ ní àǹfààní láti torchlight sí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o gbogbo ìdáwọ́lé yín á máa yọrí sí rere o òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.